Salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba tí gbìjà ẹ̀dá níbi tí ẹ̀dá ò kápá láti gbìjà ara rẹ̀, ọba alágbára tó ju gbogbo alágbára ayé lọ, ọba tí pàṣẹ fọ́lágbára ayé tálágbára ayé ò dẹ̀ gbúdọ̀ gbé àtọwà tágbára rẹ̀. Allahu akbar kabira. Gbogbo òwò tó fọwọ́ ọlágbáni lójú nítorí agbára tó ní ọ̀yá ṣe pẹ̀lẹ́. Allahu akbar kabira. Máa rántí ọba alágbára tó ju gbogbo alágbára lọ. Bọ́ ọba fọwọ́ ọlágbára lójú tí ò bá ní kápá tí ò lágbára kankan láti lò lórí tiẹ̀, máa wá rántí pọ́lọ̀ ńlágbára o. Nítorí náà ni ó jẹ mútẹ̀ yí wá bàbá apẹja ni. Allahu akbar kabira. Ó wá dódò láti àárọ̀ tó ti dódò wàláhì tó fi dìrọ̀ lẹ́yẹ́yẹ́ kò rẹ̀ japa. Ó wá jàjà rẹ̀ jẹ ẹyọ kẹpa ìwọ̀n ń dolú pé tọ́ Ọlọ́run ò jẹ́ wàhálà wọn já sásán. Ẹjẹ ẹyọ kẹyìn náà lòun àtàwọn fámìlì ó lọ jẹ́ lálágbára kan bá dé. Alágbára yìí dé, ó fún ní ìgbà tí ló bá gbẹja lọ́wọ́ ẹ̀. Ó gbẹja lọ́wọ́ ẹ̀, ó délé ó ṣe ẹja yìí tán. Ìjẹ́ kó máa jẹja ọwọ́ tó nà sẹ́ja báyìí, Ọlọ́run bá fẹ̀mí sí ẹja lára. Ẹja yìí bá gé ẹja gígé tẹ́ja yìí gé Allahu akbar kabira. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà lọ́wọ́ rẹ̀ jẹrà títí dé gbòó. Ó bá dèrò hospital, wọ́n gé ọwọ́ yẹn, wọ́n gé tán báyìí. Ebi wọ́n gé náà ló tún ti bẹ̀rẹ̀ sí ní jẹrà. Nígbà tí ó wàá fi jẹrà déjìká, Allahu akbar kabira. Ó wá sùn lọ́jọ́ kan, ló bá lálàá, Ọlọ́run wá sọ fún pé lọ́ọ́ dá ẹ̀tọ́ padà fún ẹlẹ́tọ̀. Allahu akbar kabira. Allahu akbar kabira. Ló bá wá bàbá apẹja yìí kàn. Nígbà ó dọ́dọ̀ bàbá apẹja yìí, ó fún bàbá apẹja yìí lówó tó tàǹstẹ́ẹ̀nì ẹja tó gbà lọ́wọ́ ẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà lọ́lọ́run sì gba owó ẹ̀ padà. Eléyìí ń jẹ́ wáàsí fún gbogbo òun alágbára tó ń fagbára rẹ̀ hàn ọ́ lẹ́lẹ́mà nítorí pé kò sí nǹkan kan tó lè ṣe fún ọ. Torí náà ń kọ́ orúkọ èmi tí mò ń bá yín sọ̀rọ̀. Sheikh Muhammadu Shakirullahi Akọ́mọníkéwù àpótí ọ̀rọ̀. Bàbá wa rí entertainment ẹ̀mí ṣòfò láyé. Ayé yín ò ní bàjẹ́ ọlá Ànábì wa Muhammad. Gbogbo etí tó ń gbọ́ mi yẹ́nyẹ́ àtọ́jú tó ń wò mí ẹ̀mí kàgbákò láéláé. Bí a kìí ra hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín.